pé ẹ káàbọ̀ sí orí ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ètò wa dá lórí òwe Yorùbá. A máa béèrè ìbéèrè méjì lórí òwe Yorùbá. Tá bá rí ẹnikẹ́ni tó dáhùn ìbéèrè mi dáadáa, ó ní àǹfààní ẹ̀bùn ẹgbẹ̀rún 5 ìyẹn 5,000 naira pẹ̀lú wa. Òwe mi àkọ́kọ́, ajínasẹ̀. Òwe mi àkọ́kọ́ ẹ parí ẹ̀, ajínasẹ̀. Òwe mi ẹ̀kejì ẹ parí ẹ̀, aláìní ìtìjú obìnrin. Aláìní ìtìjú obìnrin, kí ló ń ṣe aláìní ìtìjú obìnrin? Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni máa ti mú ẹni tó yege tó sì gba òwe méjèèjì dáadáa. Ẹni yẹn ló ní àǹfààní sí ẹgbẹ̀rún 5 ìyẹn 5,000. Láti máa gbádùn ètò wa sí, mo fẹ́ bẹ̀yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin olólùfẹ́ wa pátá pé kẹjọ kẹ́ subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel wa lórí YouTube. Kẹ̀dẹ̀ follow gbogbo social media wa pátá, nítorí láìsí ẹ̀yin kò sí àwa. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Remember, our culture is our heritage. Thank you.